Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ṣe rí fíìmù tẹ́ ń wò yìí tí a gbé picture rẹ̀ sẹ́gbẹ́ yìí. Ẹ̀yin tẹ́ bá ti wò àròyìn ẹ kọ́kọ́ lọ wò ní orí Mide Martins TV lórí YouTube tá a wà yìí náà ni kẹ́ ti lọ wò. Fún ẹ̀yin tẹ́ bá ti wá wò a rí àwọn èèyàn wọn jáde, reaction àwọn èèyàn pọ̀ lọ́rẹ́kẹrẹkẹ, àwọn èèyàn ṣe review lórí ẹ̀, most especially àwọn single mother. Wọ́n sọ̀rọ̀ tilẹ̀kùn. A dẹ̀ rí pé àwa tá ti wo fídíò yìí ẹ̀kọ́ pọ̀ nú ẹ̀ gan, débi pé ẹni tó bá wà too emotional yomi ò fẹ́ lè máa jábọ́ lójú ẹ̀, pàápàá jùlọ àwọn mẹ́rin kan lè sun ẹkún tó mi jáde lójú wọn. So àwa ní ká mú review, reaction, comment tí àwọn èèyàn comment nípa movie ìyá tí Mide Martins tí wọ́n gbé jáde, òní a ní ká mú wá fún yín. Àwọn review yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ń come across fídíò ẹ farabalẹ̀ kẹ́ wò, because ẹ̀kọ́ tún wà ń bẹ̀, kò síbi téèyàn ti lè rọ́gbọ́n kọ́ o. Most especially àwọn tó ń jẹ́ single mother àti àwọn tó ń jẹ́ single father, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ gidi gan. Kò sẹ́ni tí ò lè rẹ́kọ̀ọ́ kọ́, àti àwa tá a bá jẹ́ ọmọ, àti àwa tá a bá jẹ́ bàbá, àti àwa tá a bá jẹ́ ìyá. Movie yìí kọ́yàn lẹ́kọ̀ọ́, and then reaction táwọn èèyàn náà tún, gbogbo comment àwọn èèyàn náà yóò tún rẹ́kọ̀ọ́ gidi kan bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká gba àwọn reaction àti àwọn analysis, àwọn oríṣiríṣi analysis tí àwọn èèyàn ṣe nípa movie yìí. So ẹ ṣé gan ni. Adùn sí fíìmù ìyá yìí bó tilẹ̀ wù mí pé ó wù mí pé kí n dúró de part 2 náà ká wá summarize ẹ̀, but due to kó táwọn èèyàn sọ wípé ìyá yẹn ti kọ́ra ju ti take personal jù, ẹ jẹ́ ká sáré dànù sí part 1 yìí, ẹ drag part 1 yìí náà, but ẹ jẹ́ kí part 2 yẹn kó ti bá síbẹ̀ Mide Martins tó bá fídíò yìí pàdé. Náà ẹ jẹ́ ká kọ́kọ́ yọ̀nà ná oríṣiríṣi àwọn single mother tó wà. Number 1, ọ̀tọ̀ ní single mother tí ọkọ kọmọ sí lọ́wọ́ tó kọ́ sá lọ fún responsibility, tí ọkọ yẹn kàn lọ bí orí tó ń ṣọ́ngi, tí wọ́n mọ̀ bóyá ó wà láyé àbó kú, ó sá fún responsibility. Woman yẹn decide láti tọ́ àwọn ọmọ yẹn alone, kò fi ọkọ mi, kò tẹ̀ déètì èèyàn mi, ó decide láti tọ́ àwọn ọmọ yẹn alone. Ọ̀tọ̀ ní single mother tó jẹ́ pé òwò pé fìtínà ti pọ̀ nínú ilé ọkọ yìí, jẹ́ kí n fi ilé ọkọ yìí lẹ̀ máa lọ fọ́kọ mi, ó wá lọ fọ́kọ mi, ọkọ mi tó fẹ́ yẹn bóyá bá tọ́ àwọn ọmọ yẹn díẹ̀ àbúkọ́ àwọn ọmọ yẹn dání àbúkọ́ àwọn ọmọ yẹn sílẹ̀, but ó decide láti move on nínú ayé ẹ̀ láti fọ́kọ mi. Ọ̀tọ̀ nìyẹn. Ọ̀tọ̀ ní single mother tó jẹ́ wípé ọkọ kọ́lẹ̀ àbúkọ́ kọ́lẹ̀, ó wá ń tọ́ ọmọ, àmọ́ ọkùnrin míì tó jẹ́ bí companion àbáláàánú ó wá ń ṣe bàbá lórí àwọn ọmọ yẹn, ajẹ́kẹ́rù yẹn rọ̀ díẹ̀ láti gbé. Ṣé nípa abẹ́yẹta yẹn yàtọ̀ síra wọn? Ṣé wá rí jẹ́ kí tí wọ́n gbé ẹ débẹ̀? Ọ̀tọ̀ ní single mother tó jẹ́ pé ó tọ́ ọmọ yìí, ó tọ́ ọmọ yẹn tán, igi kòkó yẹn yìí tán, nínú fìtínọ́tì ló ti bẹ̀rẹ̀ àmúpadà di olówó. Ṣorí irú àwọn yẹn òun lọ́dà ìtì Mide Martins fọ́ọ̀sì mú mọ̀ bẹ́ẹ̀ o. Ṣorí ọ̀tọ̀ ní single mother tó jẹ́ pé ó tọ́ ọmọ nínú fìtínọ́tì, àwọn ọmọ yẹn dàgbà nínú fìtínọ́tì, àwọn ọmọ yẹn ló wá padà wá ń sọ ọjọ́ fún, ojú ọmọ ló ń wò kó tó di pé ó jẹun, feelings tí wọ́n máa ń yàtọ̀. Ọ̀tọ̀ ní single mother tó jẹ́ wípé bàbá mi ló wo àwọn ọmọ yẹn yìí, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, feelings tí gbogbo àwọn tí mo analyze ó máa ń yàtọ̀. Ṣorí òbí tó bá jẹ́ pé ó wo ọmọ yẹn ní àwòyè nínú ìṣẹ́, àwọn ọmọ yẹn ló wá ń wojú wọn kó tó di pé ó jẹun, ìkọlà wọn máa ń dínkù, wọn máa ń sunkún láti explain kí làwọn go through nínú ilé ọkọ ni, wọn máa ń explain fún wọn nǹkan tí bàbá yín ṣe fún mi lélẹ̀, because wọn máa live in pain. Ṣorí nínú fíìmù yìí survival mode activated, òun ni nǹkan tí Mide Martins portray, because ó sọ yìí pé máa yẹn abandon àwọn ọmọ yẹn, ó sá lọ fún responsibility, òun jìyà láti tọ́ àwọn ọmọ yẹn, ó wá padà wá di olówó. Survival mode tó ti activate yẹn tó ti padà dolówó yẹn, control ló máa bá wá pẹ̀lú ìkọra, torí kò tún wá fẹ́ ọkọ mi, ó deprive her of marriage, marriage yàtọ̀ àwọn ọmọ yẹn, ó gba gbogbo life ẹ̀, ó gba gbogbo existence ẹ̀, ó survive lórí àwọn ọmọ yẹn nìkan, ìkọra yẹn máa pọ̀, kò lè bí àwọn ọmọ yẹn láti jẹ́ káwọn ọmọ yẹn kó succumb sí authority ẹ̀, ó máa wá pẹ̀lú full authority ni. Òun ni nǹkan tó ń ṣe tó fi ń kọra, tó ń command àwọn ọmọ yẹn pé nǹkan tó ń fẹ́ nìyẹn, because òun tó nǹkan tó go through nígbà tó ń train àwọn ọmọ yẹn láti di olówó, òun nìkan ló lè yé. Ṣé wá rí ìyẹn yàtọ̀ sí single mother tó tọ́ ọmọ nínú fìtínọ́tì, tó jẹ́ pé ojú ọmọ ló padà wá wò jẹun, irú àwọn ìyá yẹn máa ń bẹ ọmọ láti tọ́jú wọn ni. Ọ̀tọ̀ ní single mother tó jẹ́ pé ọkọ ìmí àbí boyfriend àbí whatever ló padà tọ́ àwọn ọmọ yẹn fún, àwọn yẹn máa wà relax because ọ̀rẹ́ ni bá wọn gbẹ́rù wọn, ìkọra wọn máa ń yàtọ̀ síra wọn, ibi tí mo ń lọ nìyẹn. Ṣé wá rí ìwọ tó bá jẹ́ single mother, feelings tíyàn máa ń ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bí adó ọmọ tán, feelings tí ẹni tí wọn ò tọ́ lábẹ́ òrùlé bàbá àsọmọ, èmi gbàgbé kọjá mo lè sọ tán ẹ̀ fún dáadáa, ó máa ń yàtọ̀ sí feelings ọmọ tó bí tí bàbá àti ìyá ẹ̀ tọ́. Sórí ẹ̀yin ìyá yẹn tẹ́ jẹ́ single mother yẹn, ẹ má wò pé ẹ̀yin nìkan lẹ gbà nǹkan kọjá lórí àwọn ọmọ yẹn, àwọn ọmọ yẹn náà gba a lot of things kọjá. Sórí tí ọba ń dàgbà lábẹ́ òrùlé ẹni tó jẹ́ pé ìyá èèyàn nìkan ló dá tọ̀yàn, ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wo àwọn ọmọ tó ní bàbá tí lè wọ́n wà happy, ó máa ń wà
àkànní lè bá àwọn òbí wa sọ nítorí pé àmọ́ pé tá a bá bá wọn sọ ó máa pa wọn lẹ́kún. ó máa ń wọ àwa náà pé káwa náà ní ẹnìkan táwa náà máa pè ní bàbá, kódà ó máa ń wọ èèyàn pé kéèyàn fi yangàn láàrin àwọn ọ̀rẹ́ èèyàn. Kò yí sí o, ìrònú yẹn máa ń bá èèyàn pé irú ayé wo ni mo wáyà àti dàgbà, even kò sí owó tó lè fi tọ́ wọn, that vacuum is still there. Wọ́n kò máa pity àwọn ìyá wọn ni, on a pity level àwọn ọmọ yẹn máa run. Ó wá better kó carry àwọn ọmọ yẹn along, either o wà survival mood ni o, either o suffer lórí àwọn ọmọ yẹn ni, for everything tó bá ṣe wà open and sincere pẹ̀lú àwọn ọmọ yẹn, má purọ́ fún wọn. Bàbá yín nǹkan tí mo ṣe ń pè lókun ni pé alààyè òkú ni, ó wà láyé bọ̀ tó dàbí ẹni tí ò sí láyé. You don't need to lie to those children, because táwọn ọmọ yẹn bá dàgbà láti wá find out pé ìyá àwọn ń parọ́ fún wọn, wọ́n máa believe pé ó ní nǹkan kan tó ń fi pamọ́ fáwọn ló ṣe fẹ́ sọ̀rọ̀. Everything tí o bá ń go through nínú toxic marriage àbí as a single mother tó dá ní control àwọn ọmọ yẹn, make sure pé o carry wọn along. Má jẹ́ káyé bèrè wọ́n ṣe pé àwọn ọmọ yẹn ìyàwó ló sọ story fún wọn, sọ story fún àwọn ọmọ yẹn o. Jẹ́ kó understand, grow together, bond with them. Bó ṣe activate survival mode tó ṣe make nílé ayé, bẹ́ẹ̀ ló máa yẹ kó máa yé wọn nǹkan tó go through, nǹkan tó láti go through at some age nínú ayé wọn láti yẹ kó yá àwọn ọmọ yẹn. Má purọ́ fún wọn, tó bá purọ́ fún wọn they will grow up to dislike you, they won't understand it. Jẹ́ kí wá sọ fún ẹ, kò sí ọmọ single mother tó dàgbà lábẹ́ single mother tí kò kì í ṣe bẹ́ẹ̀ ni pé I want to know my father. Tó bá ti ń gbé wá bẹ́ẹ̀ pé I want to know my father, fi wọ́n lẹ̀ jẹ́ kó lọ bá bàbá wọn. Ìwà tí bàbá wọn tó wù nígbà yẹn láti fi kọ̀ wọ́n lẹ̀, adániwáyé máa gbé ẹ ní ìjà wọn, jẹ́ kó wù wáyé fáwọn yẹn náà, ojú wọn máa bó wá bí irú àwa báyìí. Nítorí sí bàbá wọn bá padà sí sórí ọ̀tọ̀ wá ní pé kí bàbá padà sínú ayé ìyá, kó kọ́kọ́ bẹ ìyá ipe mo bẹ̀ o fún nǹkan tí mo ṣe fún ẹ o, jẹ́ kí n rí àwọn ọmọ mi. Ọ̀tọ̀ ni bàbá tó yọ ẹ̀ǹkùlé wá láti wá jogún àwọn ọmọ yẹn bí bàbá ilé ṣe nínú fíìmù yẹn. Wọn ò ṣó wá pé bàbá yẹn wá bẹ ìyá yẹn, ó lọ ọ̀lọ̀mọ̀mọ̀ kọrí ni láti wá lọ máa rojọ́ mi fáwọn ọmọ yẹn. Ṣé ẹ̀dẹ̀ jẹ́ kí n sọ fún ẹ as a single mom, olówó lọ́wọ́ tí bàbá yẹn tó ti fiẹ́lẹ̀, tí ayé bá gbà láàyè láti ṣe oríire bó ṣe move on, torí ayé wà fún láti ṣe oríire, táwọn ọmọ yẹn bá rí pé bàbá àwọn wá dá padà wá dolówó lọ́wọ́, ìmí á padà nítorí kó fẹ́ lọ gbólówó wà bẹ́ẹ̀ táwọn ọmọ yẹn bá wà, torí wọn wà satisfied, wọ́n máa ń play diplomacy. Ìmí tí ò bá lọ bá bàbá yẹn nítorí pé lówó lọ́wọ́, á lọ bá bàbá yẹn nítorí pé fẹ́ fi bàbá yẹn yangàn fáwọn ọ̀rẹ́ ipe bàbá òun náà is well to do. Wàá rí pọ̀pọ̀lọpọ̀ wọn tí bàbá wọn ò bá lówó lọ́wọ́, ó máa ń nira fún wọn láti forgive bàbá wọn. Bọ̀tọ́ bá rí pé bàbá yẹn padà wá lówó lọ́wọ́ tó láwọn ọmọ mi tó níyàwó mi, àwọn náà máa fẹ́ wà cold ní pé àwọn associate pẹ̀lú bàbá tó lówó yẹn, which tó wà pọ̀ nínú fíìmù yẹn pé bàbá yẹn náà lówó lọ́wọ́, so wọn understand ẹ̀, wọ́n máa fi pé bàbá yẹn kẹ́ni tó wá pẹ̀lú owó yẹn, òun máa wá pẹ̀lú niceness ni. Ìyá tó tọ́ wọn nínú kọ́ra fìtínọ́tì, òun máa wá pẹ̀lú discipline, because nǹkan tí ìyá yẹn ti gbà kọjá bó ṣe tó àwọn ọmọ àti tó ọmọ ò easy. Ó máa jẹ́ kí ẹni tó bá dá nìkan tó ọmọ kò sí ilé máa kọ́ra, ó máa wà disciplined, ó máa sọ jàbíamọ, because ajàbíamọ èèyàn méjì ló sọ at the same time. Lọ́pọ̀lọpọ̀ ìgbà obìnrin tó bá dá nìkan tó ọmọ, àwọn ọmọ yẹn ò kí ń rí àwọn ọmọ yẹn ò kí ń rí àwọn òbí wọn bí ẹni pé wọ́n love wọn, wọ́n máa rí wọn bí ẹni pé ẹ ti burú jù kíníkan, because mo ti fẹ́ tọ́ wọn pé káwọn náà má bàa ṣiṣẹ́ bí wọn náà ṣe ṣiṣẹ́, ó máa pọ̀ nínú bó ṣe tọ́ wọn. Wọ́n á máa rí bàbá tó yẹ̀ṣẹ̀ wá tó rọ́ wá bí bàtà yẹ pé bàbá yẹn ló wà lọ́fì nínú ayé wọn. Ọmọ ìyá mi fọpọlọ sí o tó bá jẹ́ single mother kó bá lè jèrè mọ́ o. Ṣùgbọ́n tó bá jẹ́ single mother tó bá ti kọ́ ọmọ kúrò nílé ọkọ, tó jẹ́ pé àwọn ọmọbìnrin ló kó kúrò, ó máa ṣiṣẹ́ akọ. Àwọn ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń grow láti wá bàbá wọn wá, ọ̀pọ̀lọpọ̀ máa ń wá bàbá wọn wá gan, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń grow láti wá like bàbá wọn. Bọ́ǹdì tó máa ń wà lára àkọ́bí, wọ́n ṣe fíìmù yẹn dandan díẹ̀ torí àkọ́bí ọmọ yẹn gan fẹ́ jọba nìyẹn. Bọ́ǹdì tó máa ń wà lára ọmọ àkọ́bí obìnrin pẹ̀lú bàbá wọn, tó o bá fọpọlọ sí o lè yà wọn, o láti máa explain fún láti jẹ́ kó understand bàbá ẹ̀, if not o máa lose àwọn ọmọ yẹn tó bá jẹ́ obìnrin. Àwọn ọkùnrin náà máa ń grow láti like bàbá wọn, tó yẹ pé ní story màmá wọn sọ story fún wọn kò sọ story fún wọn, wọ́n máa believe ìyá yẹn over their father. Tó bá jẹ́ single mother tó bá kọ́ ọmọbìnrin kúrò, ọmọ ìyá mi tí bàbá yẹn bá fẹ́ ṣe bí bàbá nínú ayé àwọn ọmọ wọn, jẹ́ kó ṣe. Má dání kọ̀tọ́ wọn kó má bàa gbé nínú àìsàn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló dọ́mọ tó jẹ́ pé àìsàn ló padà fi jẹ wọn mọ́. Ìmí ò tẹ̀ dúró jẹ wọn mọ́, àìsàn ti mú lọ ọpọlọ ẹ̀. Èyí tó bá fẹ́ tọ́mọ jẹ́ kó tọ́mọ o. Èyí tó bá rìn lọ bí orí tó ń ṣọ́ngi tó ti dàbí òkú alàyè tó dàbí ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọjẹmọ. Jẹ́ kó yá àwọn ọmọ yẹn pé bàbá àwọn ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ní àgùntàn jẹmọjẹmọ ní bíngò ni, kó má bàa jẹ̀bi lórí ọmọ. Láṣẹ Èdùmàrè fún gbogbo single mother tó bá ń wò mí tó bá ń dọ́mọ tán, wàá jẹ wọn mọ́ o. O ò ní jẹ wọn mọ́ nínú àìsàn. Wàá rẹ̀ mí ló gbà ẹni lẹ́nu nígbà ṣe àwọn ọkùnrin míì gan tún máa ń fi oògùn wọ́n máa tún fi ń gba ọmọ lọ́wọ́ yàn tó bá tó àsìkò tó yẹ kán jẹ wọn mọ́, wọ́n wá sọ àwọn ọmọ yẹn di ọ̀tá àyà wọn. Ọmọ ìyá mi má sùn, ọjà bí ọmọ tó bá sọ pẹ̀lú àdúrà ni láti lè jẹ wọn mọ́. Láṣẹ Èdùmàrè wá jẹ wọn mọ́, o ò ní ṣe lásán lórí ọmọ, o ò dẹ̀ ní pàdánù lórí ọmọ. Wá gbọ́ bàbá wèrè tẹ́ máa sọ pé ọmọ máa mọ bàbá ẹ̀, wà láìkàlẹ̀ bàbá wèrè tí ò bá ṣiṣẹ́ ọmọkùnrin jẹ wọn mọ́, wèrè lẹ́jọ́ ire o. sọ ní gbogbo ibi tó bá ti ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, orúkọ mi Alájà Aishat Umumians. Mo fẹ́ bá ọgbà wa single mothers sọ̀rọ̀, but ọ̀rọ̀ mi yẹn máa padà pé ká kúrò ní ọ̀dọ̀ wa single mothers, máa padà generalize ẹ̀ lórí rògbòdìyàn tó ń lọ lórí fíìmù sister mi Mary Martins tí wọ́n sọ ní ìyá. Fíìmù yẹn ó hit differently lára everybody. Ẹni tó jẹ́ ìyàwó lé mo tó jẹ́ pé òun ló ń carry responsibility, ó kàn wà nínú marriage yẹn ni, ọkọ ẹ̀ wà responsible, ó ní bó ṣe hit ẹ̀. Ẹni tó jẹ́ ìyàwó lé tọkọ ẹ̀ wà responsible tó ń tọ́jú ọmọ, ó ní bó ṣe hit ẹ̀. Ẹni tó wá jẹ́ single mother tó ń dọ́mọ tọ́ ṣùgbọ́n tó níṣẹ́ lọ́wọ́ tó ń tíṣẹ́ owó ẹ̀ náà kò easy kí wọ́n adọ́mọ tọ́ o, ó ní bó ṣe hit ẹ̀. Ẹni tó jẹ́ single mother tó jẹ́ pé ń struggle ni, ó ṣe pé
ó wà ní position tó fẹ́ àbí pé gbogbo bóyá ń tọ́jú àwọn ọmọ yẹn ó ń rí owó yẹn easily ó ní bó ṣe eat ẹ̀ but mo fẹ́ pè wá sákìyèsí pé if care is not taken bí fíìmù yẹn ṣe rí lára everybody ẹ má torí nǹkan tẹ́ wò nínú fíìmù we are traumatized kẹ́ ẹ máa wá kọ́ra máwọn ọmọ yín o fíìmù lẹ́wọ̀ a sọ pé yẹ́ ò ṣẹlẹ̀ ní real life in fact mo ṣe fídíò lórí ẹ̀ because mo wà so emotional mo wá receive a lot of messages like exact thing tó ṣẹlẹ̀ nínú movie yẹn bí part 2 ẹ̀ ò tiẹ̀ tí ì jáde because àti ìmọ̀ kí ni reason tí ìyá yẹn tó ṣe ń sọ fún àwọn ọmọ ẹ̀ pé bàbá wọn ti kú tó dẹ̀ ní kó máa lọ mọ bàbá yẹn graffiti ẹ̀ṣẹ̀ tí bàbá yẹn ṣe àmọ́ ààrẹ ti part 2 but mo fẹ́ pè wá sí àkíyèsí torí series of comments series of videos ni mò ń rí láti bí ìtara imagination wípé ládùúgbò wàhálà àti ìyà tí mò ń jẹ lórí àwọn ọmọ ìṣọ́mọ kan gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi lọ́jọ́ alẹ́ àwa kan dẹ̀ wà tó jẹ́ wípé àmọ́ bí wọ́n ṣe ń pa nǹkan mọ́ra mo fẹ́ dẹ̀ wà kẹ́ má jẹ́ ká torí ẹ̀ lọ́ máa pọn ọmọ ọmọ nulẹ̀ ẹlòmíì ní òun ti wá kẹ́kọ̀ọ́ báyìí nísìn òun ò rí tọmọ kankan rò mọ́ ẹni owó tó ń bá rí òun kò fẹ́ fi flex ní a má ṣe bẹ́ẹ̀ o lágbájá wùwà kan kò dáa kò sọ pé gbogbo ayé ni ò dáa o bí ìlú kálukú ṣe wà yẹn ni wọ́n ní nǹkan tó máa fi ròyìn kálukú lọ́tọ̀ọ̀tọ̀ láì dáa torí àwọn tí wọ́n níwà yẹn nínú ìlú yẹn ni kò sọ pé gbogbo ìlú yẹn lórí bẹ́ẹ̀ generally o máa torí pé owó fíìmù ó wá wà emotional àbí ẹ̀rí mí gan tó ń ṣe fíìmù tó jẹ́ reality torí pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí neighbor ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe yamayama àwọn ọmọ yẹn èyí ò tún gbọdọ̀ tara wọn kọsẹ̀ o jẹ́jẹ́ làwọn ọmọ ọlọ́mọ wà fún ara wọn o ẹ̀yin tó ṣìyàn ló ṣìyàn o wọlé lọ gbégbé léegun o kò kà wọn ọmọ rárá ṣé wá rí tí mo fẹ́ rọ̀ wá fún lórí ni wípé ẹ jẹ́ ká sin lọ́run látara wọn ni ẹ̀dá ò lè gbọ́ kọjá kádàrà kádà máa bẹ Ọlọ́run mi máa ń bẹ Ọlọ́run àdúrà mi tí mo máa ń gbàjù ní wípé Ọlọ́run kó jẹ́ káwọn ọmọ mi yàn kí wọ́n yáre kó ṣe wọ́n lólu ọmọ kó jẹ́ kí wọ́n rògbò wọn lò tó bá di lọ́jọ́ alẹ́ tí wọ́n bá wá yàn tí wọ́n yáre tí mo ń gbìyànjú tí mo ṣe wàhálà lórí wọn tán Ọlọ́run kó ṣe àwọn ọmọ mi ní aláàánú fún mi ẹ má jẹ́ ká wà careful ká má torí fíìmù yẹn treat àwọn ọmọ wa bad mo wá sọ pé ọ̀rọ̀ mi máa pẹ̀ka ó lọ sọ́dọ̀ gbogbo àwọn ọkùnrin àtobìnrin gbogbo àwọn èèyàn táwọn lórí social media kò sí nǹkan tó ní ojú tí ò lòdì social media have been helping a lot of people bó ṣe níbi tó da sí ló níbi tó kù sí ẹlòmíì ọ̀rọ̀ obìnrin ṣe gbá obìnrin ṣàwo obìnrin ṣe kókó bàbá ṣaṣù tí ò da fọ́kọ wọn ló ń gbọ́ ọkọ ìyàwó yẹn dẹ̀ da sí wọ ó wá torí nǹkan tó ń gbọ́ lórí social media wá ń change sí ìyàwó ẹ̀ ẹlòmíì àlóhùn fẹsẹ̀ yìí délé obìnrin míì tó jẹ́ pé ọkọ alálùbáríkà ló ní nothing nobody is perfect except Almighty Allah Ọlọ́run nìkan lọ́ba tó pé tán ó wá torí nǹkan tó ń wo àbí tó ń gbọ́ lórí social media ó ní ọ̀rẹ́ máa fẹsẹ̀ yìí délé ọkùnrin ò láǹkórí tó bẹ́ẹ̀ yẹn ó lè padà ṣe kinní kan later ọkọ tó da sí ẹ ó wá ń treat ẹ bad no èyí gbọ́dọ̀ torí wípé bóyá nǹkan tó ń rí àbí tó gbọ́ kó máa wá ṣìwàwù ṣé tẹ́lẹ̀ láì wá rọ̀sílì ẹ jẹ́ ká caution of ká bá rí nǹkan kan lórí media ká máa fi nǹkan yẹn wò wá of which tá àti mọ̀ bí tí nǹkan yẹn máa gúnlẹ̀ sí àdúrà ní kẹjẹ́ ká kún fún kí anything tá a bá lè máa go through kọ́lọ́run kó bá wa soft feather ẹ̀ kó jẹ́ kó kọjú re sí wa kó má kọ ìdàkejì sí wa so ẹ jọ gbogbo ẹ̀yin single mothers I know you guys were going through a lot it is never easy kò easy àwọn kan tí wọ́n ti go through ẹ̀ tí wọ́n ti went through ẹ̀ lánàá ẹbí wọn lè rìn wọn sọ pé kò easy but kò ń ṣe gbogbo wọn náà ni wọn ò ṣe bẹ́ẹ̀ jẹ wọn mọ́ kì í ṣe gbogbo wọn ni wọn ò lẹ́nu ọpẹ́ kì í ṣe gbogbo wọn ni wọn ò gbégbá ayèmí náà ń jẹ́ kan nínú yín gbogbo wa la máa jèrè ọmọ o àní fojú sunkún ọmọ Ọlọ́run ní ṣe àwọn ọmọ wa kò ní ṣe wọn lọ́tà wa lọ́jọ́ alẹ́ àlùbáríkà Rasulul Karim gbogbo wàhálà ìdààmú wọn ti làkàkà wa kò ní já sásán á jìyà lórí ọmọ ni àní jìyà lọ́wọ́ ọmọ àlùbáríkà la hawla wala quwwata illa billahil aliyyil azim. ìyá múvì ìyá mo sẹ ní opportunity àti wò ó lónìí nítorí tí mo ń gbọ́ ìròyìn tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀ òun ló motivate mi mo gbọ́ kíní tí a rí ìkẹ́ sọ nípa rẹ̀ tí ń ké ta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  mo wá ní òkè ní tí má rí ìkẹ́ ké báyìí ẹ jẹ́ n lọ wò ó mo wá jókòó lẹ̀ mo wò ó ìyẹn wo part 2 mo ń sọ part 2 ṣùgbọ́n gbogbo ẹ̀yin ó ní ṣe sọ́tì ní sẹ́yìn o gbogbo obìnrin tí ń dá ọmọ tọ́ tó dọ́mọ tọ́ ọkọ wà láyé ni ọkọ ò sí láyé ni Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣàṣedànù o I could feel the pain even despite the fact that I've not experienced it for one second even half a second láyé mi I've never experienced it ṣùgbọ́n mo wo bí Media Martins bó ṣe ń sweat I could feel the pain lára rẹ̀ abiyamọ Ọlọ́run ò ní jẹ́ ká ṣòfò ọmọ ṣùgbọ́n ní ibi moving mo mọ̀ pé wọ́n sọ pé part 2 wà so yẹ káwọn ọmọ yẹn kan kó jáde nínú ilé kí ló dé tí wọn ò béèrè lọ́wọ́ ìyá wọn wípé kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ṣẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé tí wọn ò béèrè lọ́wọ́ bàbá wọn wípé kí ni ẹ̀ṣẹ̀ tí ìyá wọn ṣẹ̀ wọ́n ti dàgbà tí wọ́n lè settle nǹkan amicably torí tó jẹ́ movie náà ni tí ò bá kí n ṣe movie ọmọ ò kí ń fi ìyá kalẹ̀ wọn ò ní kúrò
nígbà tí ó kì í ṣe pé màmá wọn ó máa tírìtì wọn. Kí ni ọgbọ́n tá a wá rí kọ́ níbi part 1 yìí? Ọgbọ́n tá a rí kọ́ náà ni wípé tí ìjà bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin, tọmọ bá ti wà ń bẹ̀, ẹ jẹ́ ká máa involve ọkọ. Kí kúkú ṣe pé bàbá yẹn náà fẹ́ yàwó mi, ẹ jẹ́ ká máa involve wọn kí wọ́n máa ṣe nǹkan kan. Then ní ìgbà tí màmá wọn, tí àwọn ọmọ tí wọ́n lọ ń bá bàbá wọn, tí ìyá sì mọ̀, kò yẹ kí ìyá kó máa rán àwọn bó ni wọ́n ń pè sí o, àwọn agbanilù, kò yẹ kó máa rán sí. Ṣùgbọ́n mo mọ̀ pé ní part 2 á mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn obìnrin, àwa dúdú nìkan òní tí a bá ti fi ara wa kalẹ̀, àtọkùnrin àtobìnrin, ajá tó dà wá pọ̀, nǹkan ọ̀sìn tó dà wá pọ̀, ìyẹn ni àwọn ọmọ tó dà wá pọ̀. We don't usually talk about them. A kì í sọ̀rọ̀ nípa wọn wípé àwọn ọmọ tó ń kó lọ yìí o, bó láti ṣe máa rí wọn, sí obìnrin ni wọ́n bá lọ ni. Ṣùgbọ́n gbogbo nǹkan tó bá wà ń bẹ̀, kò sí bí èèyàn ṣe dá ọmọ tó o. Ṣe rí ọmọ bàbá rẹ̀, ó lè mọ̀ ṣe síbẹ̀, àmọ́ ẹyẹ yìí fi apá kan fò. Sẹ́yìn èyí tí máa ṣe ẹ̀yìn tẹ́ ẹ ṣe báyìí, ẹyẹ ò kí pápá kan fò, ọmọ bàbá rẹ̀ kò sí ni. Káwá gbà pé bàbá wọn ò wúlò, sẹ́wọ̀n ò ní ẹnì kankan ní fámìlì ni, kò sí ẹnì kankan ní fámìlì bàbá. Kágbà pé ẹnì kankan wọn ò wúlò, ṣé kò sí ẹnì kankan ní fámìlì bàbá ni tó jẹ́ pé yóò tiẹ̀ máa béèrè wọn. Ṣé ká sọ pé ọgbọ́n ńláńlá lélẹ́yìí kọ́ wa ni? Àmọ́ ẹyẹ ìfapá kan fò lópin ìgbà tí bàbá wọn ń bẹ láyé, wọ́n wá bàbá wọn kàn. Wọ́n lè má ṣe fún bàbá wọn, ṣùgbọ́n kò yẹ káwọn ọmọ kókó jáde. Kí ni wọ́n kó jáde nínú ilé fún? Bàbá wọn ò sì sọ́pọ́ọ̀tì wọn. Bàbá wọn ò sọ pé ẹ fi ìyá yín kalẹ̀, ó ní ẹ sọ́pọ́ọ̀tì ìyá yín. Múvì náà ni, tí ò bá ṣe múvì kò ní rí bẹ́ẹ̀. A rí ìkẹ́ ẹ rọra o, ẹ kámùdà. Bọ́ọ̀ ni ẹ̀yin èèyàn mi, mo fẹ́ sun ìrọ̀rùn sùn. Sinimá yóò jẹ́ pé kò jẹ́ pé ó wá. You see, if you're a single mom and you've not watched this movie, ìyá, ni mo tí mo fẹ́ sọ fún ọ. I don't know what to say to you. Ṣé ẹ rí as a single mother, ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá yìí? Mo fẹ́ kó mọ̀ pé nǹkan tí ó padà ṣẹlẹ̀ ni sí wọ náà. And what is that? Òun náà ni pé bàbá tí ò bọ́ tọ́ àwọn ọmọ yẹn tí ò ṣe kíní kan, ó wá padà wá suddenly, ó wá di pé òun làwọn ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ní láìkì pé àwọn fẹ́ mọ̀ tẹ̀lé lọ, àbáwọn fẹ́ mọ̀ ṣe kíní kan kíní kan. Best believe it's going to happen to you. And I can give you a perfect example of it. Ìyá àti bàbá tí wọ́n jọ wà. Ìyá yẹn ní ọmọ bẹ pẹ̀lú ọmọ yẹn látàrọ̀ dalẹ́ yóò mú lọ school, yóò padà lọ mú wá láti school, yóò fún oúnjẹ, yóò ṣe kíní kan. But for some reason, that child will still be expectant of bàbá tó jáde lọ yẹn, which is, mommy, when is daddy coming home? Kíní kan kíní kan. Àwọn èèyàn á mọ̀ jẹ̀rán ẹni tí ò sí ń bẹ̀. Ìsì máa ń ṣẹlẹ̀. Dáàdì tọmọ yẹn sì ń béèrè tí bàbá yẹn bá dé tán, ó lè jẹ́ eré 5 minutes, 10 minutes, maximum of eré 1 hour ni ó ṣe tí ó fi lọ lè sùn, tí ó tún jí lọ sí ibi iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì. But for some reason, you that you are with the child, tọrọ ẹmọ kékeré nǹkan wà tí wọ́n máa ń pè ní C finish. Ṣé ọmọ tó ń dátọ́ lọ́wọ́ yìí? Tó bá yá C finish ó wò, tó bá di pé yóò mọ̀ ṣe where is my daddy? I want to know who my daddy is, kíníkan kíníkan. Ẹ̀yin tí ọkọ yẹn ti kú lóòótọ́ tẹlifí sàárè hàn nìkan lẹ safe. Torí wọ́n tó yẹ pé bàbá yẹn sán lọ bí òkú tí wọ́n sán gini, bí ẹni tí wọ́n fún lápòlá lórí, tó wá padà wá sí ayé ọmọ yẹn. Be prepared that that child will want to what? Be with that man for some reason. Yóò mọ̀ jẹ̀rán pé bàbá yẹn. And when that happens to you, I want you to prepare yourself. Ṣé mo kí n bá ti kí ní ìṣẹ̀lẹ̀ nínú fíìmù yìí pẹ̀lú ìyá yìí? Ó sọ fún àwọn ọmọ ìgbà táwọn ọmọ ní àwọn fẹ́ lọ mọ gbé pẹ̀lú bàbá wọn. Ó sọ fún wọn, ó ní kí wọ́n gbàgbé pé wọ́n ti ní ìyá. Ó fún wọn, ó gégùn fún wọn. So ní tí ìrẹ̀ bá wá ṣẹlẹ̀ sí ọ, má wulẹ̀ gégùn. Sweetheart, má wulẹ̀ gégùn. Sorry, èéfín ni wà. You see that bad character that man exhibited towards you when you had that child? Wọn ò lè fi pamọ́, wọn ò padà ṣí. And in this case, bàbá yẹn lówó lọ́wọ́ ló fi padà wá pé yes, òun ti lówó lọ́wọ́ sí òun fẹ́ wá claim àwọn ọmọ yẹn. And kò dúró lórí ibẹ̀ yóò tún mọ pa oríṣiríṣi irọ́ fáwọn ọmọ yẹn nípa ìyá wọn. Wọ́n tó sí ń bẹ̀ ó tún wá dé finally àmọ́ kí ló bẹ̀rẹ̀ sí ní burọ́lẹ̀ just to make the woman the villain of the whole situation. Àmọ́ àwọn ọmọ wa rò wípé kọ́ńtẹ̀ sọ pé yàn ò dáa, kò ṣáà rọ wá lógì pa láti kékeré, ó sanwó school wa, ó tọ́ wa débi because the children were living fine. The woman suffered, but she made sure that she gave the children what they wanted. Àmọ́ kí náà àwọn ọmọ yẹn padà fi ṣe, wọ́n fi bí sùn. Pàápàá jùlọ ọmọbìnrin alákọ̀ọ́kọ́, the first child. And you know, naturally, female child always have this subtleness for their fathers. Kó tẹ̀ tó wá jẹ́ first born, bond kan máa ń wà lára first born obìnrin àti bàbá wọn. It will now take a man who doesn't understand the concept of being a family man to, break that bond. Débi kó máa di pé first born ò like bàbá ẹ̀kẹ́. Yeah, kó mọ̀ kí bàbá yẹn ti ṣe nǹkan kan tó yẹ pé because naturally it's something that happens. Kí wá ní tí mo fẹ́ fàyọ? You see sometimes, pàápàá jùlọ ìwọ tó jẹ́ single mother, mo fẹ́ kó mọ̀ pé ọkùnrin tó fi ọ́lẹ̀ for some reason yóò mọ̀ fi fake account wọ̀ pé bolo làjà ibo ló bá yìí rẹ̀ já. Òun ló fi mọ́ sọ fún yín, don't give people the power to see you in where they left, to see you where they left you. Gbogbo ohun tó bá lè gbà ní kó tiraka. Ó wá tiraka tán, bàbá tí ò wá single lọ́mọ yẹn padà wá sọ pé bàbá yẹn gangan lòun fẹ́ mọ́ wá kiri pé bolo wà. Sweetheart, jẹ́ ó wà. Èéfín ni wà, yóò hàn sọmọ yẹn. Tí ó bá hàn sí, nígbà tó ń ṣe mo fẹ́ wá bàbá mi, tó bá di kóhun náà bẹ̀rẹ̀ sí ní ṣabiamọ, yóò padà hàn sí. You see,
truly God has made another living being to come out of you. Àmọ́ at the end of the day, ọjọ́ gbẹ̀ǹdẹ̀ lọ́lọ́run bá fi fún wa ní certain example wípé gbogbo wọn ṣe kí ni o, á padà jọ péyà. At the end of the day, we are all strangers. Torí tó bá yá, tá a bá kú tán oníkálukú ó gbé ẹrù rẹ̀ sórí ni. So when that particular person, a stranger in form of your child, now comes to you wípé gbogbo oore tó ṣe fún òun fẹ́ fi bí sú ọ, at that point, má wulẹ̀ ṣépè, má wulẹ̀ gégùn. Just let that child understand wípé ṣé ohun tó fẹ́ ni o fẹ́ lọ lè gbé pẹ̀lú bàbá rẹ̀, kò sí wàhálà. Yóò dùn yàn, àmọ́ this is one of the therapeutic session whereby tó bá sọ fún therapist wípé or a counselor, let's use that, or a counselor wípé ọmọ mi ń wà burúkú, ó ṣe kíníkan mo ti lé kúrò ǹjẹ́ mo ṣe kíníkan yẹn ó fẹ́ tọwọ́ bọ̀ náà, wọ́n padà sọ fún ẹni pé jẹ́ ó tọwọ́ bọ̀. But sometimes no matter how hard you tell people wípé jẹ́ ń fà ọ́ sẹ́yìn, tó o bá jẹ́ kí wọ́n ṣe kíní yẹn, kí wọ́n learn from their own experience, o ò lè rí wọn yọ kúrò nínú ìṣòro yẹn. Wọ́n padà wọnú ìṣòro yẹn, wọ́n fọwọ́ ara wọn yọra wọn jáde. You know a man is the one tó yẹ pé lọ́pọ̀ ìgbà wọ́n máa ń fẹ́ jẹ níbi tí mo ṣe sí. Ọkùnrin ni ò ní fowó oúnjẹ lẹ́sẹ̀ tó yẹ pé tó bá sì délé òun ní ọkọ béèrè pé kí lẹ sí. Ọkùnrin ni ò ní tọ́ ọmọ tó jẹ́ pé tọ́mọ yẹn bá sì fẹ́ ṣe wedding òun ní ọmọ jà wípé mo fẹ́ jókòó síbẹ̀. Ìmọ̀ fẹ́ jẹ níbi tí yóò ṣe sí, it's one of the traits of a man. Ọkùnrin ni ò ní sanwó lé tí ó sì mọ láyọ̀ àtàlàáfíà tó yẹ pé ìyàwó yẹn ló san, tí ó sì mọ wọnú ilé yẹn tí ó mọ sùn síbẹ̀, tí ó tún mọ gbóbìnrin yẹn sùn láì san kọ́bọ̀, yóò jẹ yóò mú yóò tún gba ìbásùn láì ní nǹkan kan tó ń ṣe fóbìnrin yẹn. So when you find yourself in this situation as a single mom, báwo lè gégùn fún ọmọ bẹ́ẹ̀? Experience ó kọ ọmọ náà wípé yes, I did my best, and for some reason the man who left us is the one tó fẹ́ lọ lè ṣígun bá, kò sí wàhálà. Let nature take its course. Èéfín ni wá, if that man truly is a bad person, yóò wù wá yẹn fọmọ yẹn náà, because ibi tí ó ti bẹ̀rẹ̀ sí ní wù fún. He never had time for her as a child. What makes that child think you are any time fún òun ní ìsìnkú ti dàgbà? See, just go and watch the movie and prepare yourself. Ó sunkún ó ṣe gbogbo, but prepare yourself, because right now ó ṣe ń rẹ ọmọ yẹn tẹ́ni, ó tí ì mọ orúkọ àtọmọ yẹn ó padà gbé tóun náà bá dàgbà. Tó bá jẹ́ ọmọ tí ó mọ̀ fún ọ ni, àbí tí ó fi ibi sùn. There is one particular film, yeah. I've seen a lot of comments, a lot of review on it. People are commenting, people are posting about this particular film made by Mide Martins. Sori ìwọ ìyá tó ń fi gbogbo ìṣẹ̀mí ayé àbí ìwọ bàbá tó ń fi gbogbo ayé ẹ̀ invest lórí àwọn ọmọ tó fààyè àbámọ̀ sílẹ̀ tí ò fààyè àbámọ̀ ọ̀la sílẹ̀ fúnra rẹ̀ tó ń deny partner ẹ̀ ní access sí àwọn ọmọ, especially àwa ta ní custody àwọn ọmọ wa yẹn, tó ń ṣe pé egun rẹ̀ le, tó ń ṣe wípé o lágbára nítorí pé o ṣáà fẹ́ kí partner ẹ̀ ní access sáwọn ọmọ yẹn, àbó ò fẹ́ kí wọ́n rí partner ẹ̀ nídìí èèyàn gidi, o ò fẹ́ kí wọ́n rí nídìí ẹni tó wà responsible, either father or mother. Ẹ̀yin gangan ni fídíò yẹn wá fún. Ṣẹ́rí ohun ayé ni. Tó o bá wà very careful, ẹni tí ò bá ṣe wàhálà yẹn òun ló máa jẹun tó pọ̀ jù nínú iṣẹ́ tí wọ́n ṣe. Wo tí o bá tún sí àánú Ọlọ́run bẹ́ẹ̀ o máa lose pátápátá. Ṣẹ̀dẹ̀ rí love and forgiveness ó wà very very important. Ẹni tí ò mọ̀ mí ò ní ṣẹ̀ mí, ẹni tí ò súnmọ́ mi ò lè ṣẹ̀ mí, ẹni tó súnmọ́ mi náà ló máa ṣe nǹkan tó dùn mí jù. No matter nǹkan tá a bá ṣe fúnra wa, no matter nǹkan tí ò bá transpire láàrin wa, a ní láti lọ ní ẹ̀mí ìdáríjì. Ọlọ́run ní ká máa dáríjì ra wa ní ọ̀nà 7 léra wọn, ní ká máa fi dáríjì ra wa. Ó ní ká máa dáríjì ra wa bóun náà ṣe ń dáríjì wa. Tó bá wá rí nídìí wípé everything is based on emotion, torí ra ẹ̀ nídìí pé tó bá ti sunkún, torí ra ẹ̀ nídìí pé tó bá ti gbára yílẹ̀, sórí gbogbo wàhálà tó ń ṣe yẹn ó máa já sásán. Partner ẹlòmíì tún máa dúró pé òun fẹ́ ṣe ẹ̀tọ́ òun lórí àwọn ọmọ bóyá níyà àbí ní bàbá, nítorí pé ọmọ wà lọ́dọ̀ ẹ̀, ò fẹ́ káwọn ọmọ dọ́dọ̀ ẹ̀, wàá wà kanra, wàá máa lé ìdànù, wàá máa deny ní access sáwọn ọmọ, ò fẹ́ káwọn ọmọ school tó ń lọ, ò fẹ́ kó mọ school táwọn ọmọ ń lọ, ò fẹ́ kó mọ nǹkan táwọn ọmọ ń jẹ, ò fẹ́ kó mọ nǹkan táwọn ọmọ ń wọ̀, nítorí pé kó má bàa bá ẹgbẹ́ bùkátà, nítorí káwọn ọmọ yẹn lè rí ẹ nírí wípé you are special, ìwọ ló dáa jù sáwọn, ìwọ ló take care wọn, kò ń ṣe gbogbo ọmọ ló máa wò bẹ́ẹ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tọ́mọ bá ń bá gbé òun lọ̀tá ọmọ o. Ṣé rí ẹni tọ́mọ ò bá gbé yẹn gangan lọ̀rẹ́, nítorí pé kò ní ṣẹ̀, nítorí pé kò ní rí àṣìṣe ẹ̀. Torí ẹni tọ́mọ bá ń bá gbé ó máa bá ọmọ wí, ṣùgbọ́n ẹni tọ́mọ ò bá gbé kò ní bá ọmọ wí. My dear sister and brother, ẹ wise enough, ẹ wise enough. Ọ̀rọ̀ fíìmù yẹn kọjá pé kéèyàn bọ́ sí mídíà kó máa sunkún kó máa ṣàdúrà. When you are praying, you have to work towards your prayer. That is it. Tó bá ṣàdúrà máa ṣiṣẹ́ tọ àdúrà tó bá ń ṣe, lọ ní ẹ̀mí ìdáríjì, lọ ní ẹ̀mí ìyọ́nú. Ihun yóò tí ìyàwó ẹ̀ ò bá ṣe fún ẹkẹ tó kọra yín, àbí tí ọkọ ẹ̀ ò bá ṣe fún ẹkẹ tó kọra yín, tí ọmọ bá ti dà yín pọ̀, lọ ní ẹ̀mí ìdáríjì kò dẹ̀ lọ ní ẹ̀mí ìyọ́nú. Bí bẹ́ẹ̀ kọ́, ẹni tó ṣe wàhálà ò ní jẹ nǹkan kan, ẹni tí ò ṣiṣẹ́ ló máa jẹ èyí tó pọ̀. Tó bá ti wá fẹ́ kẹ́ni ẹlẹ́ni jẹ́ṣẹ́ ẹ̀ ṣe wàhálà mọ́ níwọ̀n. Tó bá dẹ̀ ti ń tọ́jú ọmọ, máa tọ́jú ọ̀la rẹ náà sílẹ̀, máa fààyè ọ̀la rẹ sílẹ̀, máa fààyè gbádùn bí wọn náà ṣe máa gbáyé gbádùn ṣẹ̀mí ayé rẹ lọ́jọ́ alẹ́, máa fààyè ẹ̀ sílẹ̀. Kódà tó bá tún jápẹ́ ẹni tó ní partner ò ṣe bùkátà, sẹ́ǹdì àwọn ọmọ ẹ̀ sí kán lọ béèrè fún ẹ̀tọ́ wọn. Bẹ́ẹ̀ ni, tó bá fẹ́ bá fa wàhálà tó fẹ́ gbé lọ sọ́dọ̀ ìjọba, sẹ́ǹdì àwọn ọmọ ẹ̀ sí káwọn ọmọ ẹ lọ béèrè fún ẹ̀tọ́ wọn bóyá níyà àbí ní bàbá. Bí bẹ́ẹ̀ kọ́, àní ṣiṣẹ́ àṣejẹ, sábà rí nírí pé àwọn ọmọ kan dájú, àbọ̀mọ̀ kan ò dájú, àwa gangan dájú ara wa nítorí ìmọ̀tara ẹni nìkan. Kò sí reason kankan tó ṣe ń deny partner ẹni access sí àwọn ọmọ ẹ̀, ṣe bẹ́ẹ̀ jọ bí. Ìwọ nìkan kọ́ ló dọ́mọ bí. Ẹ̀tọ́ yín náà ní kẹjọ tọ́ ọmọ,
gbogbo eléyìí tó ní kálukú ń sọ tó especially our single mothers tá a múra kókó bíbà tó já sí pé àwa nìkan là ń sọ́fà yẹn single father náà ń sọ́fà kò dẹ́n ṣọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run fẹ́ jẹ níyà bí ìgbà tó já sí pé àwa la choose láti fìyà jẹra wa ọ̀rọ̀ tèmi máa ń fẹ́ le díẹ̀ ó bẹ́tà kó jẹ́ kí àwọn ọmọ lọ sí ọ̀dọ̀ ọkọ rẹ kó jẹ́ kí àwọn ọmọ lọ sí ọ̀dọ̀ ìyàwó rẹ láti lọ gba ẹ̀tọ́ tó bá tọ́ sí wọn bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́mọdé aṣáṣedànù sì má jà bọ́ dájú lọ́mọ ire o. mi dé torí mo ti máa ń ṣe fíìmù mo ti máa ń wo fíìmù ẹ̀ bọ̀ tí mi wà so emotional rí èmi ò dédé wá emotional àwọn fíìmù tí mo lè sọ pé mo ké dáadáa tí mo wò tó yẹ pé yes it changed my mood táwọn èèyàn tó wà ní surroundings mi tó ké ibi gíga fíìmù Fúnkẹ́ Akíndélé yìí àti tọ̀dọ̀ tiẹ̀ o ò ṣe fíìmù kò rí báyìí rí sí kí ni nǹkan tó ń rò mí dé what do you think báwo ló ṣe rò ó báwo ló ṣe gbé kalẹ̀ àwọn committee wo lẹ́jọ́ plan láti sọ pé ẹ fẹ́ ṣe irú movie báyìí how o tó wá ṣe tán fíìmù tó yẹ kó jẹ́ bá bí Netflix ní sọ pé kóun tiẹ̀ gbé lọ sí cinema because olórí burúkú tẹ̀ ni wọ́n bẹ̀ yẹn ní òwò gbàdọ̀ ẹ̀ ó gbé lọ Netflix ó wá lọ jù sí YouTube wọ́n á pa àwọn èèyàn lẹ́kún lọ bíi ní àyàfi ẹni tó bá jẹ́ ọ̀dájú abiyamọ tàbí ọ̀dájú ọmọ ní ìfẹ́ mọ bó ṣe fẹ́ ya wèrè tó àwọn bandits gan gbọ́dọ̀ wo fíìmù yìí kí wọ́n máa sunkún kí ló rò dé gbogbo eléyìí ò ṣe fíìmù láìpẹ́ tó ń ṣẹlẹ̀ exactly ṣe everybody no one is exceptional ṣe everybody òun nǹkan tó gbé jáde yìí náà it's just like you are just telling us exactly what is happening to us secretly lẹ́nu kankan fẹ́ sọ jáde ìmì bíi bóyá bàbá àti ìyá ẹjọ́ ń gbé papọ̀ tàbí ẹjọ́ máa gbé papọ̀ kí ni this thing is happening tí bàbá àti ìyá bá jọ ń gbé papọ̀ bàbá máa láìkọ̀ ọmọ kan jù kan lọ ìyá máa láìkọ̀ ọmọ kan jù kan lọ exactly what is going on ọmọ máa láìkì bàbá ju ìyá lọ tàbí kó láìkì ìyá ju bàbá lọ exactly what is going on ká tí wàá sọ àwọn tí wọ́n jọ gbé papọ̀ sí ìwọ ọmọ tó jẹ́ pẹ̀lú mi róòtọ́ lọ play yẹn you better go and pray because àwọn èèyàn máa hate ẹ àwọn èèyàn máa hate ẹ gidi gan èmi personally mo ti fọmọ farabalẹ̀ hate with passion with that role I hate you with passion the only thing tó lè fi sustain pẹ̀lú movie tó ṣe role tó ṣe the only thing tó lè fi sustain yẹn pé kò lọ ṣe movie ọ̀ kò kàn bọ́ síta kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé this thing is a movie ẹ má bínú because with it you make people cry you make people feel emotion o tún wá you pass a lot of messages o you don't know tí mo bá ní kí n máa break film yẹn kí n máa ní kí n máa break it down different section ló kún sí àwọn tó yẹ pé wọ́n jẹ́ single mother tí kì í ṣe pé bí apọ̀ ọkọ wọn ti kú o tí wọ́n kọ́ poison mind wọn báyẹn lórí ọmọ bó ti ọkọ wà yẹn automatically sórí àwọn tó wá jẹ́ bàbá o tí wọ́n kọ́ poison mind wọn lórí ọmọ sí ìyá wọn àwọn tó bá yẹ pé ọmọ wọn sì wà lọ́dọ̀ ìyàwó wọn tó sì ń ṣe responsibility gẹ́gẹ́ bí bàbá tó yẹ pé bẹ́ẹ̀ wọ́n náà tún ti ṣe ọkọ̀ fi jẹ́ gbé papọ̀ tó kọ́ poison mind wọn lọ everybody kọ́kọ́ máa doubt even ẹni tó yẹ pé bàbá àti ìyá ẹ̀ wọ́n jọ ń gbé papọ̀ àwọn òbí àwọn kọ́kọ́ máa doubt lórí àwọn ọmọ yẹn pé kí ló lè padà ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la lórí àwọn ọmọ yẹn that kind of film tó gbé jáde yẹn yẹn ṣe just ordinary film it's spiritual film o kò tó àṣírí ayé nínú family òun ló tún yẹn ẹni tí mi ìfẹ́ mọ́ bó ṣe fẹ́ ya wèrè tó wò ní kékẹ̀ kí ló dé ìyẹn mo ṣe wá dájú báyìí I don't want to analyze it so much people just go and watch it ẹ lọ wo fíìmù yẹn Yemide Martins TV on YouTube just go and watch the movie is beyond it's beyond exaggeration mi mọ bí tó ti rí script tó ti rí mọ bẹ́ẹ̀ ṣe kọ script yẹn o ẹ má máa kọ́ àwọn script rárá mo máa pè é ẹ má máa kọ́ àwọn script tó yẹ pé ó máa yẹ kí ọkàn mi ìtẹ̀fẹ́ wo part 2 ẹ̀ because mo kàn yín máa jẹ́ pé mo wo part 1 àgbọ̀ lásán gan mi ò lè wo tán mo kàn ń ké mi láti wá sọ part 2 how do you want me to feel how. Yorùbá ní human feelings ló máa sọ pé movie yóò wà emotional. First, I'm going to say this. I don't want to say too much because I really want to wait for the part 2, and that is because mo fẹ́ mọ genesis bí màá yẹn ṣe kúrò ní life àwọn ọmọ yẹn kí n tó lè analyze bí mi ṣe fẹ́ analyze ti tèmi. That is number 1. Number 2, ẹ̀yin kan blame pẹ̀lú mi. Ikọ̀ ẹ̀kọ́ máa fi blame pẹ̀lú mi pé overreact. Kò ní emotion, kò ní sympathy, ọ̀dájú ọmọ ni. But that is pẹ̀lú mi. But nobody is talking about Àánú Olúwapọ̀, the last born, tó jẹ́ favourite yẹ, tó jẹ́ bóun ló tún betray. Àánú Olúwapọ̀ sọ nígbà tó lọ bá bàbá ẹ̀ ó ń bá àwọn ẹgbẹ́ ìjà, ó sọ wípé you people are here blaming mommy's reaction. Daddy ní fault tó pọ̀. Ṣé rí reaction bí daddy ṣe ṣe ní fídíò yẹn? Because máa yẹn mọ̀ pé òun ní fault tó pọ̀. Àánú Olúwapọ̀ nígbà tó mọ̀ pé ó understand
bí mọ́mí ẹ ṣe ń react ó understand the pains mọ́mí ẹ but ó sì tẹ̀lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ sọ́dọ̀ bàbá wọn. You people are not talking about Àánú Olúwapọ̀, you people are talking about Pẹ̀lúmi. Àánú Olúwapọ̀ worst ju Pẹ̀lúmi lọ. Àánú Olúwapọ̀ tó mọ feelings tó understand nǹkan tí mọ́mí ẹ̀ go through láti bìkítà fáwọn nìkan, but ó sì decide láti tẹ̀lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ despite the fact pé ó jẹ́ ká believe pé òun understand the reason tí mọ́mí òun ṣe wà emotional in that aspect. Àánú Olúwapọ̀ wicked ju Pẹ̀lúmi lọ, but you people are not really seeing that. Ẹ fi pé Pẹ̀lúmi tó wà spooky tó wà bóyáǹtì yẹn lówó tó wà bóyáǹtì lówó sí ju àwọn no. Àánú Olúwapọ̀ ó burú ju Pẹ̀lúmi lọ because she knows what her mom is going through. She understands the pains. She have the nerve láti lè blame daddy ẹ̀ níṣẹ́jú daddy ẹ̀, but she decided to follow àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ sọ́dọ̀ àwọn bàbá ẹ̀. Àánú Olúwapọ̀ ó worst ju Pẹ̀lúmi lọ. Number one, like I said, I really don't want to say too much because mo fẹ́ mọ̀ bí màá yẹn ṣe walk away kúrò ní life àwọn ọmọ yẹn kí tó analyse. Then number two, their father is never a good man. Mumbo, you understand? You were not in those kids' life. You were practically absent in those kids' life. If you want to be present in your life, àwọn ọmọ yẹn, wait to ṣe wọnú life àwọn ọmọ yẹn kọ́ ló ṣe yẹ kó ṣe wọnú life àwọn ọmọ yẹn. You're a manipulator. You know what you did was wrong. But you fi ọgbọ́n àrékèrè wọnú life àwọn ọmọ yẹn, telling them wípé kó máa kí àwọn ọmọ òun manipulate àwọn ọmọ yẹn. Sí ìyá wọn stylishly. Number three, Atimide, this is the message fún gbogbo abiyamọ. Tí ìwọ àti ọkọ ẹ bá ń jà àbí tí ìwọ àti baby daddy ẹ bá ń jà, don't expect your kids to fight along. Yeah, mo mọ̀ bẹ́ẹ̀ kò expect kí n sọ̀rọ̀ yìí. O expect àwọn ọmọ géńdé tó ti dàgbà tó level yẹn tó ti sọ fún wọn nígbà tí wọ́n ń dàgbà bọ̀. See, the way you went through pain as a mother, those kids went through pain as kids. I don't know if you understand. Growing up without their father in their life. This is Africa. Kò ń ṣe lóyìnbó. One way or the other, àwọn tó mọ story wọn wá ti true àwọn ọmọ yẹn growing. Understand? Àwọn family kankan náà tó mọ reality life àwọn ọmọ yẹn growing up wọ́n ti fi true wọn ní school. Ọ̀bùn ṣe ń dàgbà sí. Àwọn yẹn náà wà traumatized. Má ìka parọ́ tọ́ra wa. Bí mi ṣe máa ronú ọ̀tọ̀, bí wọ́n ṣe máa ronú ọ̀tọ̀. Like I said, I really don't want to ṣe analysis tó pọ̀. Mo fẹ́ dúró de part two, mo fẹ́ mọ̀ bí máa yẹn ṣe walk away kúrò ní life àwọn ọmọ yẹn. Because that woman said, nígbà tẹ́ ẹ̀ wá kóró, ṣé bàbá yín wà ń bẹ̀? So how come ọmọ mẹ́ta, èyí tó jẹ́ first daughter, ṣé òun náà ò tí ì wise nígbà tí daddy ẹ̀ kúrò ní àbí kò tí ì gbọ̀n? You know, I need to understand very well. Mo ṣe sọ bí mi ò fẹ́ analyse. Because the second born, onígbà tí kò tí màá rákòrò bàbá bẹ́ẹ̀ wá, the same energy goes to the third born. How come kí ló wà ń bẹ̀ tó fi bí dé mẹ́ta? Tí first born fi ní understand the reality. At least tí ó bá ṣókùnkùn sí second born àti third born, kò yẹ kó ṣókùnkùn sí àkọ́bí. Torí ẹ̀ ní ṣe ní really blame Pẹ̀lúmi lọ títí. Pẹ̀lúmi oversteps a boundary. Pẹ̀lúmi overdid. But there is one lesson tí mo ti kọ́ apart from this movie. Ó ní mọ́mì kan tá a jọ gbé nílé face my face you. Àǹtí mi àti ẹ̀ tó bá rí fídíò yẹn má bínú. Wọ́n máa ń jìyà lórí àwọn ọmọ kan. But you know what? Kò sí kankan tí mọ́mì yẹn ń ṣe táwọn àǹtí yẹn ò mọ̀. Àwọn àǹtí yẹn tó bá pàdé fídíò wọn máa understand. Irun ni mọ́mì yẹn dì tó fi tó àwọn àǹtí yìí. Mo dẹ̀ gbàdúrà gbogbo èso tó tara wọn jáde ní kọ́lọ́n bá mi fàánú kó bá mi fún mi àánú wẹ̀wọ̀n kó jẹ́ kó rà àánú gbà kó lè tọ́jú ìyá yẹn. So even tí anything bá máa hide away tó fẹ́ ṣókùnkùn sí last born káàtẹ̀ níyàn tí dàn tó fẹ́ ṣókùnkùn sí second born ìyẹn ire kò yẹ kó ṣókùnkùn sí Pẹ̀lúmi. Pẹ̀lúmi is the first daughter. Ní gbogbo right láti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mọ́mí àti dáàdì but tí mọ́mí decide láti má sọ fún un. But I don't want to analyse this movie too much. Mo fẹ́ dúró de part two. Mo fẹ́ mọ̀ bí màá yẹn ṣe walk away nínú life àwọn ọmọ yẹn. Torí mi ò rí ní wo Yorùbá movie. Wọ́n máa fuck up. Ó lè jẹ́nu part two yẹn ní fuck up tí máa wà. But tá bá ní ká lo reality of life. Nínú judgement tèmi, Àánú Olúwapọ̀ tó jẹ́ last born ó worst ju Pẹ̀lúmi lọ. I'm still saying this thing. Àánú Olúwapọ̀ has the effrontery to talk níwájú bàbá ẹ̀ wípé à ń blame mọ́mì. Ẹ jẹ́ ká blame daddy. Daddy ní blame tó pọ̀ nínú reaction mọ́mì. But nígbà tó time tó fẹ́ lọ bá bàbá wọn, Àánú Olúwapọ̀ tẹ̀lé wọn. Àánú Olúwapọ̀ is worse than Pẹ̀lúmi. Àánú Olúwapọ̀ yẹn gangan ló ń bí èmi nínú movie yẹn kò ń ṣe Pẹ̀lúmi o. Wàláì. Àánú Olúwapọ̀ òun ló bí mi nú. But anyways, I will wait for part two kí tó wá analyse. Màá wá fi reality of life náà màá fi analyse ẹ̀. Màá wá fi woman tí mo sọ̀rọ̀ pẹ̀ yìí pé nígbà tá a gbélé face my face to. Ló gbogbo àwọn ọmọ woman yẹn pápátá lójú mi lọ. Kò sí nǹkan tí kò jù mí lọ nù. Wọ́n débi last born wọn jù mí lọ. Yeah. But màá fi story wọn màá fi analyse the story yìí. In everything you do, don't pass ìjà tó wà láàrin wa àti partner to your kids. You're understanding your pain. Nobody is going to understand your pain tó ìwọ tó ń go through that pain.
emotions àti sympathy nìkan tá àwa ọmọ ènìyàn tá máa ní. We won't understand what you're going through except tá bá ti pass through that pain. Pelumi is not going to understand her mom now except tí Pelumi bá pass through kọ́ tí mommy pass through. That is why in anything you do, enlighten your children. Jẹ́ kó máa mọ̀ pé okay, this is how bó ṣe lọ. Stop telling your kids pé bàbá wọn ti kú, knowing fully well pé bàbá wọn wà alive. Kíní yẹn lè máa trigger Pelumi náà lè ti go through bully, Pelumi náà lè ti rí tó. I understand. Ẹ jẹ́ kí pàtó jáde màá lè ṣàlàyé fún yín dáadáa. But for now, that movie is so emotional. And listen, if gbogbo ẹ̀yin single mothers tẹ́ bá fi pẹ́fẹ́ káwọn ọmọ yín wà nínú life àwọn ọmọ yín, táwọn ọmọ bá dàgbà the stage kan wọ́n á béèrè bàbá wọn ẹ kúrò bẹ̀. This is Africa. There is something about this Africa tó strong. Gene Africa is strong ìkọkùn yìí ṣe lóyìnbó. Tó bá dé stage kan àtọmọbìnrin except tó bá fi sàárè bàbá wọn ràn wọ́n lókù, ó ò fi sàárè bàbá wọn ràn wọ́n títí wọ́n fi dàgbà, etí wọn náà máa ti kún títí wọ́n fi máa dàgbà. Ẹni má jẹ́ ká fẹ́ emotion play role yìí jọ mẹ́ẹ̀ká really brain pẹ̀lú mi. But flé mi o, mo sì máa àánú yẹn wọ́ sí ju pẹ̀lú mi lọ, wàláì. Ṣé rí fídíò yìí mo fi Ọlọ́run bá bẹ̀ gbogbo ìwọ abiyamọ tó bá pàdé. I want you to pray this prayer with me and celebrate this woman. Fídíò yìí mo fẹ́ dìde ṣe nítorí Mide Martins. Ṣé o ti wo fíìmù kan tó ń pè ní Ìyá? I don't watch the movie from beginning. Mo kàn rí the end rẹ̀ níbi tí wọ́n yẹn ti sunkún tí àwọn ọmọ tó ti ṣiṣẹ́ lé lórí. That thing means a lot to me. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti ń pàdé fídíò yìí oore kan ní ká ẹ máa ṣe mí, ẹ máa bá mi share. Ìwọ tó máa bímọ bá mi share. Ìwọ tó ti lọ́mọ tó máa jẹun ọmọ bá mi share. Lórúkọ Jésù o ò ní falẹ̀ jìyà lọ́wọ́ ọmọ, o ò ní falẹ̀ sunkún lórí ọmọ. Wo fídíò yẹn ò bá single mother nìkan sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ jìyà lórí ọmọ. Wọ́n jọ jìyà pẹ̀lú bàbá gan táwọn ọmọ yẹn gan padà mọ̀ wọ́n mọ́. Wọ́n ní àǹsọ́ kí lẹ ṣe tẹ́nìkan ṣe rí. I was shocked. Ṣé rí only that end part tí mo wò omijé bọ́ lójú mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Mide Martins. Àdúrà yìí mo máa dédé gbà fún ìránṣẹ́ yẹn nítorí abiyamọ ni. Lórúkọ Jésù kò ní falẹ̀ jìyà lọ́wọ́ ọmọ. Tó bá ti ń pàdé fídíò yìí ẹ bá mi share, ẹ bá mi tag, ẹ máa bá mi gbàdúrà fún ìránṣẹ́ yẹn. Ó bá sí mẹ́sẹ̀gì tó ju ti wòlíì lọ nínú fíìmù Ìyá. I'm not a movie fans. Ṣé rí pàdé end yẹn kàn wá? Mo rí bí ìṣẹ̀dá yẹn ṣe ń kẹ́. Mi ò rí bí acting. I see it like natural thing. It can happen to anybody, not only single mother. Ọkùnrin mi náà jìyà lórí ọmọ bẹ́ẹ̀ tí ọmọ ò padà rántí ẹ̀ mọ́. And so what tí ọmọ padà ṣe fún ìyàwó ló jẹ́ tẹ́nìkan jẹ́ rí. Gbogbo ẹ̀dá tí ò ní falẹ̀ jìyà lórí ọmọ ni kó bá mi share fídíò yìí. Ìwọ tó bá ti pàdé fídíò yìí share lórúkọ Jésù ọjọ́ alẹ́ rẹ ò ní korò lórí ọmọ. Tó bá ti pàdé fídíò yìí kò máa bá mi gbé ìfáwọn abiyamọ tó mọ̀ wípé alẹ́ yóò ní korò. Ó mú mi tún mọ̀ wípé abiyamọ yẹ kó gbàdúrà gidi. Ó yẹ ẹ wò láti ìjẹta yẹn I increase my prayer. It wake my spirit more than what I'm expecting. Mo dájú ọkọ mi dẹ̀ ń gbọ̀n mi lójú. Ọmọ tá a tọ́ gbogbo ọmọ tá a tọ́ là ń gbàgbọ́ ìpè kó jẹ́ èèyàn láyé ká jẹun wọn. Èyí tá a bí à ń gbàgbọ́ kó jẹ́ èèyàn ká jẹun wọn. Mi ò mọ ọmọ tí wọn náà ń tọ́ ṣùgbọ́n mo fẹ́ kó sàmì yìí bá mi share fún gbogbo abiyamọ tó bá jábíamọ tó pàdé fídíò yìí tó share fídíò yìí gbogbo ọmọ tó tara rẹ̀ jáde ayé ò ní kọ̀yìn wọn sí ẹ. Gbogbo ọmọ tó tara rẹ̀ jáde wọn ò ní dà ọ́ láàmú lọ́jọ́ alẹ́. Gbogbo ọmọ tó tara rẹ̀ jáde lórúkọ Jésù mo gbàdúrà wọ́n máa mú ẹ lálẹ́. Ó dàbí pé ọmọ ìtú mi ò kí ń wo múfì mo kàn rí down end part níbi tó ti sọ fún àwọn yẹn pé tí ẹ bá lọ mo kàn yín láyé mo kàn yín lọ́run tí àwọn ọmọ yẹn dẹ̀ gbé ọwọ́ sókè wípé we are going. Ọmọ mẹ́ta fìyà rẹ̀ lẹ̀ lẹ́ẹ̀kan náà abiyamọ kan wò mí ọmọ rẹ̀ ò ní fi ọ́lẹ̀. Mo dídí gbàdúrà fún Mide Martins àti gbogbo àwọn film producer tó jọ máa ń ṣe movie. I respect you. It's more than movie. Ṣé ẹ rí fíìmù yá yìí ó jẹ́ kí n mọ̀ wípé wòlíì níyí ẹni tá a ránṣẹ́ níyí. You are passing message that some prophets cannot pass. Mide Martins, you will not die young. Lórúkọ Jésù Kristi Násárẹ́tì ẹ ò ní kánjú kú. Àsìkò tó di àwọn ọmọ yẹn bá jiná mo gbàdúrà kò ní bá yín nù sàrẹ́. Ẹ bá mi táàgì ìṣẹ̀dá yẹn tẹ́ bá mu. Abiyamọ tó máa jèrè ọmọ lálẹ́ kó bá mi share. Ìrìn àjò rẹ ò ní korò. Ó ní fẹ́ kún ìrìn àjò. Mo gbàdúrà fún ìṣẹ̀dá yẹn. Bó tilẹ̀ kú pẹ́ láyé tó kò ní mọ sàrẹ́ ọmọ. Ògo tí ìyá rẹ̀ ò lò lórúkọ Jésù ó máa rí lò. Tí bá wá rí gbogbo ẹni tó fẹ́ gbógun dìde nítorí múfì sí ìṣẹ̀dá yẹn ilẹ̀ máa ga jù wọ́n lọ. You deserve an award. All mother need to celebrate you. You pass a message
You pass that message to the world, to everyone. Bó bá ṣe share video yìí sí, lórúkọ Jésù ló ṣe máa rí àánú gbà sí. Tag everyone you can tag. Gbogbo èyí tẹ́ ẹ̀ ṣe movie yẹn, mo gbàdúrà fún yẹn ò ní kánjú kú. Ẹ máa láyọ̀ dálẹ̀, ògo yẹn sọ̀rọ̀. I'm so grateful. Ìrìnàjò yóò ní dàrú. Ìmọ́lẹ̀ yẹn tán. God bless you. Ó responsible o kò responsible. Tí wọ́n sí bàbá àwọn ọmọ ẹ̀. Tí àwọn ọmọ yẹn sí bàbá ẹ̀. Let them be the judge. You see àwọn ọmọ sìn yìí tí inú mi ni máa ṣe lọ́pọ̀ lára wọn gan. In tó wà lọ́kàn wọn yẹn náà fẹ́ ṣe kì í ṣe tí wọ́n fẹ́ sọ síta. Tó bá dẹ̀ force wọn wà lose wọn. So tí wọ́n sí bàbá wọn dá o, bàbá wọn ò dá o, tí wọ́n sí bàbá wọn responsible o, kò responsible tí wọ́n sí. Má jẹ́ kí etí wọn di sóńkóhun. Má fi nǹkan kan pamọ́ fún wọn. Let them go. Jẹ́ kó wà lọ́dún ẹ̀, jẹ́ kó wà níbí, jẹ́ kó wà lọ́hùn. Jẹ́ kó dúró, jẹ́ kó wà. Kó máa lọ béèrè, kó máa fún wọn. Ó pè ju kó wà, wọ́n máa bẹ́ kó máa sọ fún wọn pé bàbá wọn responsible lọ. Wọ́n máa like experiment. Jẹ́ kó experiment, kó wá jẹ́ àwọn ni wọ́n máa arrive sí nǹkan tó jẹ́ àbọ̀dé wọn. Àwọn náà máa arrive sí, àwọn náà máa conclude lẹ́mìí wọn pé lóòótọ́ my mommy tried. Tó bá ń try láti force wọn. Lóòótọ́ nǹkan tó kọjú sí yín ẹ̀yin ló kọ sẹ́lòmíì. Ẹ lè má fẹ́ ní anything whatsoever ṣe pẹ̀lú partners tẹ́ bímọ fún lóòótọ́. But tẹ́ bá ní báwọn ti yín ṣì kéré ẹ get phone fún wọn. Bóyá ẹ̀kọ́ lọ́sẹ̀ lọ́dún máa bá bàbá wọn àbí àwọn sọ̀rọ̀ good. But you telling them láyé wọn ò ní ẹ̀fà rí màmá wọn mọ́ àbí wọn ò ní ẹ̀fà rí bàbá wọn mọ́ Ọlọ́run ní já jẹ̀bi. Ṣé rí torí àwọn ọmọ tá a ṣe ń jẹ ìyà yẹn àbí torí àwọn ọmọ tá a ń kó káàkiri ẹgbẹ́ sẹ́ẹ̀ they will not do this they will not see their father they will not see their mother again. Ẹ bá jẹ torí they will go behind you tó bá dọjọ́ wájú. Tí wọ́n bá ti gbọ́ tó ti mọ wọ́ọ̀tún yàtọ̀ sósì they will go behind you. Wọ́n lọ ọmọ bàbá tó bí wọn àbí ẹ̀ tó bí wọn except that partner is dead. Let's get this straight. So mo fún ṣe fọnù ṣe yẹn ẹ jẹ́ káwọn ọmọ yẹn gbogbo kó decide pé ẹni bí lẹ́ni yìí èèyàn bú lẹ́ni yìí ṣé ti yẹ bàbá yẹn that is what I'm trying to say. I'm not saying lóòótọ́ nǹkan náà di pé nǹkan tí àwọn ọmọ yẹn ṣe nínú múfì ìyá mi sọ pé dà o ó dẹ̀ tún da reason being that you being rude to your mother is out of it in my own side you can never even do that but kò sí èèyàn tó máa sọ fún pé bàbá ẹ ti kú àbí ìyá ẹ ti kú tó máa sọ tó máa eventually padà mọ̀ pé bàbá àwọn àti bàbá àwọn òkú ìyá àwọn òkú tó máa rí wípé torí pé differences tó wà láàrin bàbá àwọn àti ìyá ló jẹ́ kó máa pé ẹ̀ǹpẹ́ ẹnìkan ti kú tínú ẹ̀ máa dùn and ẹ má jẹ́ ntọ̀yìn if na you go behind that your present parents ẹ máa lọ bá ẹni tó wà absent yẹn Ọlọ́run má pè tóbìnrin níjà ni àní kí ẹ jẹ́ kí àwọn ọmọ tẹ́ ẹ bá mú dání sí mọ̀ pé bàbá yín wà láyé ìyá yín wà láyé whenever they want to come you guys can talk to each other but I personally I don't want to have anything to do with you ṣíkè na simple and. ṣé ti rẹ́ra kọ́tà ń sọ báyìí ṣe rí lóòótọ́ individual differences wà but whatever tó bá transpire láàárín two partners ká má ẹ̀ sí dẹ̀ sórí àwọn ọmọ ó lè partner yẹn lè sá lọ ó lè abandon but anytime tó bá yọjú tó bá show face sorry let him or her realize I personally I don't want to have anything to do with you but okay n tó pàápàá lélẹ̀ okay nígbà tó bá wà fọ́jà ṣé tó bá dọjọ́ ìnáwó àbájọ wedding àbájọ ẹni tí táwọn ọmọ yẹn bá fẹ́ ní ṣé ẹ máa fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má jẹ́ tọ̀yìn kò sí bó bá ṣe lè jẹ́ á ti rí lórí social media yìí o tó jẹ́ wípé ọjọ́ wedding ìyá tí wọ́n ló ti àbátọ́ ti àbádọ́ tipẹ́tipẹ́ àbí bàbá tó ló ti àbádọ́ tipẹ́tipẹ́ padà wọ́n yọjú o wọ́n padà jókòó kí wá ni ṣé ó máa dìbẹ́ lórí pé let those children decide pé okay o àwọn fẹ́ súnmọ́ ẹni tó sálọ tipẹ́tipẹ́ yìí àbámọ̀ súnmọ́ ẹni tó sálọ tipẹ́tipẹ́ yìí wọ́n mọ̀ we are facing the loss ọlọ́run jẹ́ ká jèrè ọmọ ni ọlọ́run má jẹ́ agbọ́dájú lọ́mọ ni ọlọ́run jẹ́ kí gbogbo ìgbìyànjú wa bá kó bá wa dé ládé ni. bí mo ṣe ń dé ní lórí YouTube so ti wo fíìmù ìyá lọ wo ìyá lórí YouTube fíìmù tí mo Mide Martins ṣe yẹn lọ wo lórí Mide Martins TV lórí YouTube lọ wo ojú mẹ́rin ní sisi ọmọ tó bá rẹ ojú méjì tá a rí mọ́tò yẹra létọ́ lọ bí orí tẹ́ náà gé tí mo wá tọ́jú ọmọ to the standard you know come back I'm gonna put Iggy on your eyes I'm gonna blind you I'm gonna put Iggy on your eyes the eyes is gonna fall pata. I used to be what go and watch the movie it got a time I got emotionally what the movie what are you stupid go and watch the movie and if that thing happen máa fọ́ ojú ẹ̀ pátápátá ni what bọ̀ pẹ̀lú mi yẹn èyàn gbọ́dọ̀ bírú rẹ̀ mẹ́ta nu ọmọ pẹ̀lú mi yẹn lọ fà o òun tó dájú yàtọ̀ go and watch the movie it's very gbogbo abẹ́ àmọ́ ẹ̀ máa jẹ́rìí ọmọ what mọ̀ wálé ìlọ́bì pẹ̀pẹ̀ lónìí àmọ́. Emotional everything she put all her energy as in do you know when somebody is acting and it's as if she's out of acting she's doing it for real like ó ṣẹlẹ̀ sí wọn gangan no be acting again my body dey wake as in God see movie and let me tell you something you see the word that some people are saying men are trying in the past they were not seeing because social media now they are now seeing it you know though there are some good guys there are some good men back then but they tó yàwé they tó yẹ pé wọ́n lè tọ́jú ọmọ wọ̀ ọ̀rọ̀ ọmọ na there plenty pass and if you watch in the past you will see men training children some of them na from 6 abi from 5 primary 6
Some of them are GS3, they don't leave the pikin. Some of highest where you go see those men then do is SS3. It's SS3. Most of us where we know our papa, SS3 you abandon us. Most of us will graduate. Then now we push ourselves go there. And some of them now male push. I am telling you. But look at this. How can no, I don't need to tell you the details. Just go and, you see this film. You see this film. Just go and watch it. When you watch it, you go thank me. No be shiri. Hello, Jeff. I know you want to prove a point to that your ex that you're not a big girl and you not have money. Hence why you keep chasing all the bills on that tojo amoti wa ti jojo bi. To lo fe proof fun pe even the ti ba tojo wa tojo won. Don't do it. Don't do it. So you know break out right. Don't do it though. Don't do it though. And even if I thought about it, you have to do it. Make sure ko ti drag e ko wa tojo omo e. Make sure ko ti ko drag e ko wa tojo omo e. To wa tojo ko ti drag e to je ko lo buku ni abi ma wo ni spam donor ni oku aje ni. That's why you have to involve a lawyer. Ìtòrí law ṣe wà. Even though go she only arrest ye, te ba jo bímọ tán bá tọ́jú ẹ̀. Under constitution Nigeria, he has to be involved in his child's life. So what you don't want to go through that route. One lawyer. Was clear about come serve any consent form. So in your consent form here, make sure you indicate that you pay only omo. So orúkọ ẹ̀. Ọmọ wa forúkọ ẹ̀. Ipo only omo yẹn but o fẹ́ wá involved in your life ọmọ yẹn. Not now, neither in the future. She yourself so I'm not that bá fẹ́ ṣe o máa wo ọ̀tẹ̀. Kò ní jẹ́ pé later ni ọmọ wa na ma sọ pé okokun lokunre àbáyé òkú fẹ́ bàjẹ́. Cause at the end of the day ṣọ́ra ọmọ yẹn they no really send you o ìwọ ni lọ ṣe ọkọ fẹ́ o ó ti kọ́kọ́ ṣe àìdá ipò lọ fún oní bàbá tó jẹ́ deadbeat ìwọ ló ṣẹ̀wọ̀n bẹ́yẹ o ó ti kọ́kọ́ fuck up ipò tí ọkọ lọ fún oní bàbá tó jẹ́ olórí burúkú so they no send you o lè dáwọn tọ́ káwọn ọmọ wá bàbá wọn lọ they no send you ìwọ náà be smart about it. Ibi tí mo ti máa ń ní issue pẹ̀lú àwọn gender mi lélẹ̀ we are always attaching emotions to everything including me o àti máa ń wá gbogbo nǹkan la máa ń fẹ́ emotions ara wa kì í máa ń balẹ̀. That short video tí mo ṣe ibo ni mo ti ń blame obìnrin tó choose that to step up you no step up for your children before ṣé mi ni mo bá yẹ bí but are you not the owner of your children ẹni tó bá bímọ ẹ̀ náà ló bá tọ́ náà who bímọ must tọ́. I know the funniest part is life does not send you and your emotions. I am only saying that you see the way men gallivant around and say ọmọ máa wá mi nígbà tó bá yá it's because they are very strategic. Instead come off your emotions segbe kan I'm a very emotional person so any small thing that you see me and start crying I'm a very emotional person too. Sure you get. I am just saying that even if you have to step up make sure you've tried your best with evidences. Ipe o ti challenge jẹ́ kó wà involved in life for àwọn ọmọ ẹ̀. In that movie Mide was very very bitter. It is even easier said than done. Ẹ̀yin tẹ́ gbọ́ ọmọ kan dání lẹ́yìn sọ pé I will take care of jẹ́ kọ́ mọ́ pé mẹ́ta sọ́wọ́ ẹ̀ try láti tọ́ ọmọ mẹ́ta fúnra lára ẹ̀ you go crazy. Inú journey yẹn you go crazy. Wa meant wa okay. You think it's a joke? I'm going it's a whole lot of work. You people can just come out and start saying yeah my baby is my baby. I'm not begging anybody to be responsible. All 3 children. You think it's a joke? Why she share me and my bye? It's a story hand to make of me. In fact, the last one was a baby. I think if you ever come and all of that. So baby the last one and she was the only one raising those 3 children and she worked. Oh, I want to come she's this kind of a woman fair for money best life, you know. So when the husband left I woke up feel it and she stepped in fully. One she official job then she has 2 other businesses but the first one 300 level private university yes. First one to 300 level. Second born, I'm going to 2 years lower. Second born, she admission level lower private university. Last born, one secondary school. What I come to baby, I put my face working buying. And guess what? Auntie, okay, the day sick. Cause she sickness doesn't do real. Okay, sick. Can't go support phone. And she died. Yes, she died. Early last year, when you walk, you job bury our obìnrin. If you see the way she himself, you ma bounce around. She was even attacking the dad, but she won't block him up. Like, why does it come now? Make that the dad should go away. I will tell the daddy I want to. Children are not going to be angry forever. Whether you guys like it or not, children are not going to be angry forever. And there is no way to what she explained from what I understand the perspective here. Because they are not in your shoe. Okay, they suffer up along with evidences. Okay, this is what happened.
anyone tell you, we don't touch us, don't do this. Guess what? When we post or recent post that day, out with the best dad in the world. I was not telling you how to do it. Yeah, every woman. From the day you see dad in here, so you out with the best dad in the world. The dad stepped in. School fees, you know. He was trying to like meet up for all of the times, not to lapse. He stepped in. I don't going to be angry with him forever. I'm not saying you should not step in. I'm just saying, even if you have to step in, make sure you've tried your best. Drag our family. Try your best. Try best. You have to make sure he is available. So, see, this life, short ago, it is not going to be a good thing. You can live a life where you pressure, you know. I'm not just 22. Now I'm 31. Before you open and close your eyes and say, I report 50. I can't do I report 60. You don't go far like that. It is easier said, I don't care, I will not check it because of my color. Are you going to abandon your child? Are you not the mother? You will take care of your children. I am just saying, in case the money will take available, let them be available. And one other thing, want to step up to are responsible. See, there's a way you can cooperate with people easily. It is not a must go offend to be more fool. Let the conversation be about your children and your children alone. Your children are your children alone. There's a way you can cooperate, you know, respectfully. Take care of your children. That's it. And that is it. You don't go far. It is not a must go. You don't go shape by force. You know, peacefully. But I will be very bitter. I'm not trying to like write off their experience, but I'm just saying that when it comes to kids, put your bitterness. Put your bitterness in one side and face your mono. Even if you don't have to like chest it alone, in front of the law, take him to the courts. To insist. So they could share video, if you denounce someone. So when these children start asking of him, tender the video to them that he said he does not want you. He said that. So like when you to Obama, why the pay you don't take home and relax, they start stressing you. You now feel cheated. That is what I'm saying. Who is blaming people? My gender emotions, and anytime you could be a much to protect from their dad. Be a baba only work to put their cat to won't see let them go and experience the dad by themselves. Get your children phone. Come out your phone. Keep you understand? Let them experience their dad by themselves. And then they don't step in a little thank you. Lovers all over the world, òun náà ni ẹ ti gbọ́ tẹ́ ti wò yìí, gbogbo àwọn reaction yẹn náà la mú wá, gbogbo bí olúkálùkù ṣe react. Ẹ rí i pé àwọn obìnrin gan náà react púpọ̀ jù because nínú fídíò yìí, nínú mófì yìí, àwọn obìnrin náà ni wọ́n ra fẹ́ lè ní role tí wọ́n kó, ipa tí wọ́n kó ó pọ̀ jù because àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn obìnrin ni wọ́n. So ìyá náà obìnrin, kọ́lọ́wọ́ ṣàánú wa, òun náà lè ti rí yẹn. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan méjì mẹ́ta kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí nínú mófì yìí àti àwọn reaction tí àwọn tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n react lórí tó ṣẹlẹ̀ yìí. Àwọn míì wọ́n máa ń wà too emotional, kí Ọlọ́ba kó ṣàánú. Kò sí bẹ́ẹ̀ nìkan ó ṣe dọ́mọ tọ́, ìbá àjọkùnrin ìbá àjọbìnrin, tó bá jọbìnrin ló dọ́mọ tọ́, àwọn ọmọ tó bá dátọ́ wọn á béèrè bàbá wọn. Tó bá dẹ̀ jẹ́ pé ọkùnrin náà ló dá ọmọ tọ́, àwọn ọmọ tó bá dátọ́ wọn á béèrè ìyá wọn. So no matter what, nǹkan tó lè wù ó ṣẹlẹ̀, tó bá ṣẹ̀ sọ́dọ̀ bàbá tó já sí pé bàbá ló dọ́mọ tọ́, kó fún àwọn ọmọ ní access láti jẹ́ kí wọ́n mọ rí ìyá wọn. So tó bá dẹ̀ jẹ́ pé ìyá náà ló dọ́mọ tọ́, kó fún àwọn ọmọ ní access láti jẹ́ kí wọ́n mọ rí bàbá wọn. Ní tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, ká má máa transfer rẹ̀ sórí àwọn ọmọ wáyé tí wọ́n, àwa la pè wọ́n wáyé, bàbá àti ìyá ẹ̀yin lẹ mọ bẹ́ẹ̀ ṣe rí, ìyá yín lọ́ra yín tẹ̀sí fẹ́ra yín. So ẹ má jẹ́ ká jẹ́ kí ní ìyẹn kó máa affect àwọn ọmọ. So kọ́lọ́hun ṣàánú wa. Ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share, ẹ tan notification bell yín. So oríṣiríṣi nǹkan báyìí náà ni a máa mú wá lórí ìkànnì wa, ká kọ́ra wa lọ́gbọ́n, ká ṣíra wa létí, ká jẹ́ ká mọ nǹkan tó ń lọ nínú ilé ayé. So I really appreciate the support yín so far. We love you all. Thanks for watching.